Mo kí gbogbo wa nílẹ̀ kóòtù òjíire wípé a kú ayẹyẹ àti pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìṣẹ̀ṣe. Ọdún náà, ọdún ayọ̀, ọdún ìbùkún, ọdún àṣeyọrí ló máa jẹ́ fún wa. Mo sì ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá káàkiri tí wọ́n jẹ́ kí ọdún ìṣẹ̀ṣe yìí kó tún lárinrin ju bó ti wà tẹ́lẹ̀ lọ látara fífún wa ní ọjọ́ ìsinmi ní àyà ọjọ́ ìṣẹ̀ṣe wa. Mo ṣe ní ìwúre pé àwọn aláṣekù wọ́n á túbọ̀ máa kún àwọn gómìnà wa lọ́wọ́ láti ṣe àṣeyọrí nínú ìrìn àjò ayé wọn. Bẹ́ẹ̀ ni mo sì ń fàsìkò yìí rọ olórí orílẹ̀-èdè wa tó jẹ́ ọmọ kóòtù òjíire káwọn náà bá wa mú ọ̀rọ̀ yìí, kán bá wa mú un ṣe bí iṣẹ́ láti sọ ọjọ́ ìsinmi yìí di káàkiri orílẹ̀-èdè yìí. Olódùmarè á kún wọn lọ́wọ́, á jẹ́ kí wọ́n lu ẹrù náà ní àrùsọ̀, wọn ò ní kú sí orí àpèrè ìjọba tí wọ́n wà láṣẹ Èdùmàrè. Mo wá fi àkókò yìí rọ gbogbo àwa oníṣẹ̀ṣe káàkiri ilẹ̀ Yorùbá wípé ẹ jẹ́ ká ṣe ọdún wa ní ìrọ̀rùn pẹ̀lú ìfẹ́. Àwa oníṣẹ̀ṣe a ò ní ọ̀tá kankan níbi kankan. Gbogbo ẹni tí ó bá ti wà ní orí ilẹ̀ kóòtù òjíire, gbogbo wa pátápátá ẹ̀dá ènìyàn ni wá, gbogbo wa pátápátá náà lájọ ń ṣọdún. Àwọn míì lè sọ pé àwọn oníṣẹ̀ṣe àwọn ò ṣe ọmọ ìyá àwọn, ṣùgbọ́n gbogbo ẹni táwọn bá ti rí tó ti jẹ́ èèyàn, ọmọ ìyá wa ni. Ẹ̀yin èèyàn mi, ní gbogbo òdi irúmọlẹ̀ tẹ́ ẹ bá ti ń súre, ẹ súre fún orílẹ̀-èdè Nàìjíríà, ẹ súre fún ìpínlẹ̀ tẹ́ ẹ bá wà, ẹ súre fún ìbílẹ̀ ibi tẹ́ ẹ bá wà, ẹ súre fún ìlú tẹ́ ẹ wà, ẹ súre sí ìlú tẹ́ ẹ tó ti bí yín, ẹ súre sí gbogbo community tí oníkálukú wa bá wà. Ẹ jẹ́ kí ire àwọn aláṣekù tí wọ́n ti ń gba ẹ̀tọ́ wa fún wa, ẹ jẹ́ kí ire náà kárí ayé kí a lè di aláṣeyọrí pátápátá. Lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo wa pé a kú ọdún ìṣẹ̀ṣe tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní èní 20 oṣù Ògún nínú ọdún 2025. Ọdún náà kò ní jáṣẹ mọ́ fún gbogbo wa. Orúkọ tèmi ni His Spiritual Majesty Traditional Dr. Ewégbèmí Àgbàjì, ọba lóríṣà fún ilẹ̀ Àwórì, àwíṣẹ ìlú Ọ̀tún Ọ̀tà àti olúàṣẹ ìṣẹ̀ṣe Ègùṣì Ọ̀tà. Happy Ìṣẹ̀ṣe Festival. Ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́. Ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́. Òwúsù FM Ìkòròdú náà kalẹ̀ sí. Bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn. Ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe, ìpolówó ọjà lẹ fẹ́ ṣe, ìyàwó lẹ fẹ́ ṣe, ẹ máa lọ sí Òwúsù. Àwọn náà ṣe bẹbẹ, ẹ lọ gbẹ̀dùn sí máìkì lọ́dọ̀ àwọn Òwúsù. Òwúsù ṣe bẹbẹ, Ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú. Ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn, bá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi. Òwúsù FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́, gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn. Wọ́n pè fẹ́ polówó ọjà ní, ẹ fẹ́ tajà ní, ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní, lóríṣiríṣi ní, ìṣílẹ̀ ní, ilẹ̀ lẹ́fẹ́ tà ní, kódà tó bá rẹ̀ yín jẹ, ẹ máa bọ̀ lówúsù FM kẹ́ wá gbẹnu sí máì. Thank you very much. Òwúsù ni o. Of the grassroots ní iléeṣẹ́ Òwúsù FM yẹn ṣàlẹ́ o, máa gbọ́ má yí kúrò níbẹ̀ o. Ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́, ètò tó fa kọyọ nílé iṣẹ́ Òwúsù FM láti máa gbọ́ nílé iṣẹ́ Òwúsù FM, the mouthpiece of the grassroots yẹn ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Òwúsù FM. Má yí kúrò níbẹ̀ má gbọ́ yẹn ṣàlẹ́ náà ni. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Òwúsù FM Lagos. Bye.